bàbá yìí kọ́ máa lọ bẹ́ẹ̀. Ìgbà tó dé làwọn lóyè o. Ìgbà tó dé làwọn lóyè o. Ẹja àfaranù pàpẹ́ làwọn tó ń lógbà. Ká má fẹnu ọ̀tẹ̀. Bàgbà fóònùgbà yìí jẹ́ kó má lọ di ọ̀la. Kígbà tó dùgbà yìí dé sílé ayé wa. Káwọn tànà má dìde ogun. Ẹja fi èmi. Pèsè ọ̀la fún ìgbà wa ò tó rẹ́ nìkan ò mọ. Ilẹ̀ tó máa mọ́ ọ̀la wa. Táwọn bá sùn amadé bíi táwọn lọ tọ́lá súré tètè kò kọjá ilé ẹ̀rí àrìn bẹ̀rẹ̀ kò kú ní sùn sọ́nà tábàṣàgẹ́sì báyìí kọ́ làwọn nígbà kan kòkò yọ lóhùn tó mú wa tẹ̀síwájú. ayẹyẹjú o níbi tá a bá ṣe orin dé báyìí sára àwọn akẹgbẹ́ mi táwọn akẹgbẹ́ mi bá ti rí mi lágbo jìjì ni mi á ti mú wọn ìmí àforí kí mi ìmí ò nílé kí mi ìmí àwùsí dẹ́kọ̀ kí wá kó òun ò ní dòkó bí n bá lọ kí yín ní rí kò ní kí mi sẹ́mi ti dẹ̀ ti mọ ohun tó ṣe wọ́n tè mí màyà dìde kí gbogbo wọn lọ́kọ̀ọ̀kan gbogbo wọn náà máa gbọ́ bá lọ́ọ̀la jà wọn lọ nínú mọ̀ àti sẹ́tàjọ́ ń ṣe àmọ́ ó ṣòro gba orin sálàjọ́ ń kọ. Lébùté mẹ́ta ó ní fọ́lọ́n kó síbẹ̀. Ìmọ̀ ń pa àgbo yín mo kí n kó rire. Eléyìí á jẹ́ kẹ́lómi jẹ́ máa kó bọ̀ lébùté mẹ́ta. Bàbá wa ń kó kà síta náà wọn ò lè ṣe kó wá lébùté mẹ́ta. Bẹ́ẹ̀ ni bàbá aṣẹ́wó ní àb Ibrahim Taula lọ́dí aláwọ̀ tààlà ni. Wọ́n bá dẹ́kọ̀ nínú kọ́dé sí Ìkàté. Ara ìbúdé mẹ́ta ní Ìkàté jọ́nà wọ́n tún wá sí Bọ̀ọ̀núwé nọ́mbà 7 Bọ̀ọ̀núwé ní ìbúdé mẹ́ta. Kò ń ṣe Mùsí o. Bàbá wa Muhammad Hawal Ayinla ọ̀tọ̀ lórí. Bí bàbá ọba tẹ̀ ní nǹkan ṣe nígbà náà wọ́n wá wo bàbá wa Muhammad Rabi Adébáyọ̀ lébùté mẹ́ta. Ara product wa ni àlùbúlàní. Tábàlẹ̀ ti gbà àlùbúlàní àti gbàjí ọbí ọjọ́ àdébà ẹ̀kú oríire ẹ̀kú oríire ẹ̀fà lè fa dúdú àbúlàní pupa. Adéyọbí ọjọ́ bàbá òun ṣe kọ́lọ̀ nìkan bàbá múra ni láti ilẹ̀ débi tí mọ̀ wọ́n. Bàbá wa ẹ káwọ̀ sà ẹ á ṣe. Ara àwọn bàbá wa tó lè bá àti ìbùdó mẹ́ta náà tó dé. Ikú bàbá ọ̀wà ní ilé gbogbo ilé ìbùdó mẹ́ta. Ẹ̀yin àgbàlagbà fún àkú orí ìjókòó tí mi ìdárúkọ ẹ̀ta oríjì fún mi nítorí time. Ẹ̀yin tẹ́mi rí pé ó yẹ ká yìn mo fẹ́ fi kún àfọ àdúrà-ní. Àwọn owó ní Abubakar bàbá tó wà níbí ẹ̀yin tẹ́mi fẹ́ ṣe nìyẹn. Ẹ̀yin ò ní joyè lórí òfìfo ìmọ̀ wà gbogbo ẹ̀ wà. Àfáà náà nídìí owó láti fi kún oyè. Àwọn Abubakar bàbá àwọn dà gbogbo láti dá nǹkan sí ilé bàbá ìyẹn lẹ́yìn tẹ́mi ní kókó. Ẹ̀yìn tí mo rí kókó nìyẹn. Àwọn tó bá nífẹ̀ẹ́ bàbá ọkàn lówó fìdá ilé bàbá àgbà owó fún wọn. Àlééfà fúnra ara ẹ̀ àfẹ́kàlééfà bá wọn pé owó ilé. Àlééfà náà ní tiẹ̀. Lórí pé kí ni àwọn kan wà táwọn bàbá máa ń kún lówó wọ́n ń tọ́jú ọlọ́run àbáyé pé ẹ̀rẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọlọ́run àdótì yìí. Ìyẹn ni fẹ́ fi ròyìn bàbá. Ẹ bá rọ̀ pé bí bàbá ti wá tó sóhun òun ni ká fi
ká fi ròyìn bàbá. Náà máìkì ni ẹ. Ẹni àkọ́kọ́ gbogbo wọn pọ̀ ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tó dúró ti bàbá láti gbà tí bàbá tọ́lọ̀ ti dà wọ́n papọ̀ wọ́n náwó fún bàbá títí lọ́jọ́ òkú ni àwọn náà ni bàbá àdínì wa. Bàbá àdínì wọ́n gbé owó lẹ̀ ní ẹgbẹ́ náà. Gbogbo màálù tá a lò ní àwọn náà ṣe. Ẹ má dá gbowó lọ́wọ́. Wọ́n fi wa. Ẹni èmi lódo tó bá di ká máa ná bí wọ́n bá ti máa ń lo eléyìí àwọn náà ti sọ pé àwọn afún wa. Ẹ̀yin náà lè dá lẹ̀. Wọ́n ti láwọn afún wa. Ó ti àgbàdo. Bismillah. Ẹgbẹ́ máa kí wọn. A fẹ́ káyọ̀ ọmọ pé èèyàn gidi wà ní Islam. صلوا على النبي الكريم الصلاة على محمد Alhamdulillah.